mo máa ra Agidi Ajamopo. Mo máa ra Agidi Ajamopo. Mo mi ládẹ̀gí létí omi. Òbí mi nígi láìgí ni mo bá dẹ̀ mo mi ra Ajamopo ọmọ jàǹjà. Ọmọ lọ́wọ́ tó fẹ́ rù. Ọjọ́ Agidi ti ru ṣèkété wọ̀lú èrò Agidi ti mí bà mí. Mo mi ra Ajamopo mo mi ládẹ̀gí. Ọjọ́ Agidi ti ru ṣèkété wọ̀lú èrò Agidi ti mí bà mí mo máa ra Agidi Ajamopo for real. Mo mi ládẹ̀gí létí omi. You know, anytime I talk about Ajamopo, even if my mom sees this video, she'll be surprised and she'll be wondering that ìgbà wo lélẹ́yìí. Anytime tí máa sọ̀rọ̀ nípa Ajamopo, máa mú mi rántí ilé bàbá ìyá mi. Bẹ́ẹ̀ ni, ilé bàbá ìyá mi ní Ajamopo. Bàbá Caterpillar, bàbá Jíbádé, Adélẹ́kọ̀. Ó máa mú mi rántí ilé wọn ní. I know even my entire family will be surprised that I'm talking about this because mọ̀ pé mo ní máa ń dà pé kẹ́mi gbà ó ló lọ bẹ̀. Yes, ìgbà tí mo wà kékeré mo rántí there is one ọjọ́ ọdún, I think it's Christmas or New Year, tó mú mi lọ bẹ̀. Ewédú kan báyìí mo jẹ ewédú kan báyìí bẹ̀. Mo dẹ̀ rántí pé mi ìmọ̀lé yẹn náà actually but mo rántí pé there is one white, I think it's white event center. Ìgbà tí mo wà so there is one white event center níwájú ilé bàbá ìyá mi. Ilé wọn kọjú báyìí. Event center yẹn wá kọjú báyìí. Bẹ́ẹ̀ ni, mo rántí dáadáa. Ọ̀nà kan wà níwájú event center yẹn tí èèyàn lè gbà lọ straight. Event center yẹn ó ní ọmọ block ẹ̀ díẹ̀ sókè. Wọ́n á fi irin ṣe. Nǹkan tí mo sọ yìí bóyá àti mo wà ní 10 years old or something because it's a long time ago. It's a long time ago. I still have that. It's still my head. Òbí mi nígi láìgí ni mo bá dẹ̀. May my grandpa continue to rest in peace. You know, sometimes when I remember some things, memories can make you cry. Kọ́ni bá rántí ìyá ìkankan ó lè yẹ kí wá sunkún. Like memories. Mi l'Ajamopo púpọ̀ ọ̀bọ̀ at least mo ṣì rántí ìjọ́ kan yẹn. Ewédú mi lè gbàgbé. Yes, I can never forget.